Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa ọ̀wọ́n, àwa dúpẹ́ aṣẹ́yìn lọ́ba fún àánú àtọ́jú rere tí a rí gbà. Láti tún rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kẹsàn-án. A dúpẹ́ nítorí pé àìkú baálẹ̀ ọ̀rọ̀, ìtẹ̀síwájú ọ̀rọ̀ àti ìgbéga yóò wá ní orúkọ Jésù. Àti ọ̀rọ̀ tí a ó gbọ́ lónìí yóò ṣe ayé, ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Ní ọjọ́ àìkú, ọjọ́ 14 oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé tọ́ wọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ gidi. Tọ́ wọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ gidi. A mú àkọ́sórí wa nínú ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ ìkọkànlélógún. Ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ ìkọkànlélógún. Ikú àti ìyè ń bẹ nípa ahọ́n. Àwọn ẹni tí ó bá sì lò ó yóò jẹ èrè rẹ̀. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Jákọ́bù orí ìkíní títí dé ìwé Jákọ́bù orí ìkẹta ẹsẹ̀ ìkíní dé ìkejìlá. Ìwé Jákọ́bù orí ìkẹta ẹsẹ̀ ìkíní dé ìkejìlá. Ẹ̀yin ará mi, ẹ má ṣe jẹ́ olùkọ́ púpọ̀ o, kí ẹ̀yin kí ó mọ̀ pé àwa yóò jẹ̀bi jù. Nítorí nínú ohun púpọ̀ ni gbogbo wa sì ń ṣe, bí ẹnìkan kò bá sì ṣe nínú ọ̀rọ̀, òun náà ni ènìyàn pípé, òun ni yóò sì lè kó gbogbo ara rẹ̀ ní ìjánu. Bí a bá sì fi ìjánu bo ẹṣin ní ẹnu, kí wọn kí ó lè gbọ́ tiwa, gbogbo ara wọn ni àwa sì yí kiri. Kíyèsí àwọn ọkọ̀ pẹ̀lú bí wọ́n ti tóbi tó nì, tí a sì ti ọwọ́ ìfùfùlẹ̀lẹ̀ ń gbá wọn kiri. Ìtọ́kọ̀ kékeré ni a fi ń darí wọn o. Síbẹ̀síbẹ̀ tí ó bá wu ẹni tí ìtọ́kọ̀ kékeré ni a fi ń darí wọn kiri síbikíbi tí ó bá ti wu ẹni tí ó ń tọ́ ọkọ̀. Ìkẹfà, iná sì ni ahọ́n o. Ayé ẹ̀ṣẹ̀ sì ni o. Ní àárín àwọn ẹ̀yà ara wa ni ahọ́n ti ń ba gbogbo ara jẹ́, tí ó sì ń ta ní bọ̀, tí ó sì ń ti ní bọ̀, tí ó ń ti iná bọ ipa ara, ipa ayé wa. Ọ̀run àpáàdì sì tún ti iná bọ òun náà. Nítorí olúkúlùkù ẹ̀dá ẹranko àti ẹyẹ àti ti ejò àti ti àwọn tí ń bẹ ní òkun ni ó tù lójú, tí ó sì tù lójú láti ọwọ́ ẹ̀dá ènìyàn wá. Ṣùgbọ́n ahọ́n ni ẹnikẹ́ni kò lè tù lójú rárá o. Ohun búburú aláìgbọ́ràn ni o. Ó kún fún oró ikú tí ń pani. Láti ẹnu kan náà, ìkẹwàá, láti ẹnu kan náà ni ìyín ti ń wá àti èébú ti ń jáde pẹ̀lú. Ẹ̀yin ará mi, nǹkan wọ̀nyí kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Orísun a máa sun omi tútù àti omi ro jáde láti ojúsun kan náà bí? Ẹ̀yin ará mi, igi ọ̀pọ̀tọ́ a lè so èso ólífì bí? Tàbí àjàrà lè so èso ọ̀pọ̀tọ́ bí? Bẹ́ẹ̀ ni orísun kan kò lè sun omi ró àti omi tútù jáde. Wọ́n yẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní ẹ̀ní ọjọ́ àìkú. Ó ṣe pàtàkì gan-an kí àwọn òbí sọ àwọn ọ̀rọ̀ tó tọ́ sínú ayé àwọn ọmọ wọn. Sísọ ọ̀rọ̀ tó tọ́ ó máa ń kó ipa tó tóbi nínú fífi ìpìlẹ̀ lélẹ̀ fún àwọn ọmọ. Ó ṣeni láàánú pé àwọn òbí kan kì í kíyèsí nípa ọ̀rọ̀ wọn o. Wọn kò gbìyànjú láti ṣiṣẹ́ lórí ohun tó wà ní ọkàn wọn kí wọ́n tó sọ̀rọ̀ jáde. Nítorí náà, ohun tó jáde láti ẹnu wọn sí àwọn ọmọ wọn kò dára rárá o. Àwọn òbí ní láti súre fún àwọn ọmọ wọn, kì í ṣe kí wọ́n ṣépè fún wọn rárá o, tàbí sọ àwọn ọ̀rọ̀ òdì sínú ayé wọn. Nígbà tí Rékélì bí ọmọ rẹ̀ ọkùnrin kejì, ó gégùn fún un nítorí ìrora tí ó là kọjá ní ìgbà ìbímọ. Tí Jákọ́bù kò bá yí orúkọ náà padà sí Bẹ́ńjámínì, ọmọ náà ṣeéṣe kí ó gbé ìgbé ayé ìbànújẹ́. Ìwé Genesis orí 15 ẹsẹ̀ 18. Ọ̀pọ̀ àwọn ènìyàn ń gbé nínú ìbànújẹ́ nítorí ọ̀rọ̀ òdì tí àwọn òbí wọn sọ lé wọn lórí. Kò yẹ kí àwọn òbí ṣe bẹ́ẹ̀ sí àwọn ọmọ wọn o. Dípò bẹ́ẹ̀, kí wọ́n máa fi ẹnu wọn súre fún àwọn ọmọ wọn lójoojúmọ́. Ó yẹ kí wọ́n tún kọ́ láti pa àwọn òfin tí Ọlọ́run fún wọn mọ́ nípa àwọn ọmọ wọn, kí wọ́n má bàa fi wọ́n sílẹ̀ fún ìkọlù ènìyàn àti ẹ̀mí èṣù. Màríà pa ohun tí ó gbà nípa Jésù mọ́ sínú ọkàn rẹ̀.
ìwé Lúùkù orí ìkejì ẹsẹ̀ ìkọkàndínlógún kì í ṣe ohun gbogbo tí Ọlọ́run bá fi hàn òbí nípa ọmọ wọn ni kí wọ́n kọ síta o. Àwọn nǹkan kan wà fún ìgbà kan kí wọ́n dúró de àkókò náà. Kò yẹ kí àwọn òbí máa ṣàfihàn ohun gbogbo nípa ohun tó ṣẹlẹ̀ nínú ayé àwọn ọmọ wọn lórí ayélukára. Ayélukára jẹ́ ọjà pẹ̀lú onírúurú irúfẹ́ ènìyàn. Tí Màríà tàbí Jósẹ́fù bá jáfara pẹ̀lú ibi tí Jésù wà nígbà tí Ọlọ́run sọ fún wọn kí wọ́n máa lọ sí Íjíbítì, Héródù ìbá ti wá ọ̀nà láti pa ní ilẹ̀ Íjíbítì. Kí àwọn òbí jẹ́ ọlọ́gbọ́n nípa fífi ọ̀rọ̀ àwọn ọmọ wọn sínú ayélukára o. Àwọn ọmọ kan ó ti bọ́ sọ́wọ́ nítorí àwọn òbí wọn ò kíyèsára rárá ni o. Ìtàlórómì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹfà dé ìkẹsàn ó sọ pé àwọn òbí gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ wọn ní ọ̀nà Ọlọ́run. Wọ́n gbọ́dọ̀ sọ fún wọn nípa àwọn òfin rẹ̀ ní òwúrọ̀, ní ọ̀sán àti ní àṣálẹ́, kí wọ́n sì lo gbogbo àǹfààní láti fi ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn àwọn ọmọ wọn o. Tí o bá jẹ́ òbí, lo ẹnu rẹ láti tọ́ àwọn ọmọ rẹ, kì í ṣe láti fà wọ́n lulẹ̀ o. Ìyá mi yóò súre fún mi nípa sísọ pé nígbà tí mo bá pe ẹnìkan ṣoṣo, 100 yóò sáré wá bá mi. Lónìí, àwọn ìbùkún náà farahàn láyé mi nítòótọ́ o. Jẹ́ kí àwọn ọ̀rọ̀ rẹ kí ó kún fún oore ọ̀fẹ́ ní ìgbà gbogbo. Ìwé Kólósè orí ìkẹrin ẹsẹ̀ ìkẹfà. Jẹ́ kí ètè rẹ jẹ́ orísun ìyè fún àwọn ọmọ rẹ. Jẹ́ kí wọ́n máa mọ̀ nígbà gbogbo pé àwọn yóò bá ọ̀rọ̀ ìyè ní ètè rẹ, kì í ṣe ọ̀rọ̀ ikú o. Kókó ọ̀rọ̀: àwọn òbí gbọ́dọ̀ sọ̀rọ̀ ìyè sí ayé àwọn ọmọ wọn lójoojúmọ́. Ìjà sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú jùlọ, mo pàṣẹ ìyè sínú ayé àwọn ọmọ mi, ìgbéga, ìtẹ̀síwájú àti oríire. Gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ tí ó bá ti lè lòdì sínú ayé wọn, mo fi ọ̀rọ̀ Jésù Kristi mo fi yí padà lénìí. Bẹ́ẹ̀ ló máa rí o, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ohun ṣíṣe Yorùbá. Ó dàbọ̀.